Ẹ mà ńlẹ́ o, ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ mi tàbí láti máa wò mí lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Elédùmarè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ like, ẹ comment, ẹ sì share rẹ̀ kẹjọ délé kẹjọ dóko. Ó wà nínú ìṣẹ̀ṣe gbogbo ẹsẹ̀ fá orin ló bá dé nítorí pé ọlọ́run kan ló wà o, ọlọ́run ti ka rẹ̀ láti inú ọlọ́run ti ka rẹ̀. Ọlọ́run tó dá òjò, kò sí òjò fún mùsùlùmí, kò sí òjò fún onígbàgbọ́, kò sí òjò fún oníṣẹ̀ṣe. Òjò kan ló wà ló máa rọ̀ ní gbogbo wa lórí. Omi kan náà ni gbogbo wa máa mú. Ilẹ̀ kan náà gbogbo wa máa tẹ̀. Oòrùn kan náà gbogbo wa máa fojú sí pé kó gbé ìmọ́lẹ̀ wá fún wa. Òṣùpá kan náà ni gbogbo wa máa kojú wò. Ọ̀run kan náà ni gbogbo wa máa gbójú sókè. Kí wá níbi tí àgbọ̀ra wa yé dàmà ní ìjà ẹ̀sìn. Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Mo wá kí gbogbo yín wípé a kú àlàjá ọdún tuntun tá a fẹ́ wọ̀ yìí, abáwa láyé abáwa láàyè. Mo kí ọ̀pọ̀lọpọ̀ tó wà láàrin wa tí ò gbọ́ ìta sọ fún àǹfààní Ambassador to Serbia. Your Excellency, I thank you so very much. The night is far spent. Please let me give him a resounding round of applause. I think we can appreciate him better. Please, let us appreciate him better. He came all the way from Abuja. We have a very strong alliance. Olori Tomitope just came from Serbia not too long ago to meet the royal family of Serbia, and we have actually put our imprint there from Kingdom of Ife, and that's how we do a lot of collaboration all over the world. Your Excellency, thank you so very much. You're part of the family. You make things happen. Above all, I never knew you are a stepper. You know how to dance so very well. I saw your movements. It was you and actually my brother, Sokolai, that gave you that energy. Because of my position, I'm constraining the beats. Anybody that knows me very well or knew me then, nobody can beat me when I dance. So. I showed some steppings briefly. Everybody screamed. I just came back to my normal senses. That can't you see? There is time for everything. It's a very sacred throne, and to the glory of God, I thank God Almighty thus far. Your Excellency, thank you very much. Please, let's appreciate him one more time. 10 years like joke. So many naysayers. Oh, you know, àwọn ọ̀jájá ń pẹ́ lórí tẹ̀, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èmi náà ni mo wá wájú báyìí. Tí mo dúró kánpé, àbí mi dúró kánpé ni. A lè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ ṣe èmi náà lè máa rí, ẹ̀yin lè máa bá. Nǹkan ò ní ṣe gbogbo wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Èní jẹ́ ọjọ́ ọpẹ́ fún gbogbo àwọn tó wà ní ààfin. Ọjọ́ ọpẹ́ lọ́jọ́ òní, ọjọ́ iyì, ọjọ́ ẹ̀yẹ.
ká yin Ọlọ́run Olódùmarè ká dúpẹ́ lọ́wọ́ ara wa. Ìgbà tí mo dórí ìtẹ́ yìí náà ni mo bẹ̀rẹ̀, ṣùgbọ́n mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Olórí Tèmítọ́pẹ́. Àwọn náà ní pé ká tún tò lábẹ́ àsíá Hope's Alive Initiative. Ẹ bá mi ṣá Olórí Tèmítọ́pẹ́ látẹ́wọ́ dáadáa. Àṣìlò ara o mo láti wà ń bẹ ọ̀nà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ bá rí wọn lọ kí ìyá mi láti dúpẹ́ lọ́wọ́ wọn. First Lady of Nigeria, I want to thank her, and also our President, to show appreciation for everything they've been doing, how they are reforming our country, and we should continue to pass a vote of confidence on them and continue to pray for them. I told Olori, continue now. I said we must shift the day to I must be here. But I'm very grateful that I came, and I'm very happy. You made me to show a little bit of my side. Thank God camera didn't catch it. Because a lot of people will say, Kamesi, we heard that you know how to dance so well. Why? You know, you need to comport yourself and, you know, do well on this sacred throne. But the greatest joy in this world is joy of the Lord. In His presence, there is fullness of joy. Ọpẹ́ nìkan náà lọ́lọ́run máa ń jẹ. Gbogbo ń dá ìṣe inú Ọlọ́run dùn sí. Àwọn máa ń pè àwọn áńgẹ́lì. Áńgẹ́lì. Áńgẹ́lì onígbàgbọ́ àgbègbè. Onímùsùlùmí á ní mọ̀láíkà. Wọ́n wà dáadáa, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Àwọn náà máa ń da afẹ́fẹ́, náà ń dìjì oríṣiríṣi bẹ́ẹ̀, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. A dẹ̀ dá wọn mọ̀ lórí ìtẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olódùmarè. Gbogbo wọn náà la fi tí wọ́n ṣe. Ṣùgbọ́n Olódùmarè ó ní ọba àwọn ọba tí ó yẹ kí gbogbo wa máa yìn ní gbogbo ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Mo dúpẹ́. Ibo mo tiẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹnu ọpẹ́ mi ó pọ̀ jọjọ. Your Excellency, the wife of a deputy governor, our daughter on the throne. Ẹ jọ̀ọ́ bá mi pàtẹ́wọ́ fún ìyàwó ọmọ wa. Ṣé ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa inú mi ò dùn? Olórí náà ni wọ́n torí ọmọọba náà fẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gbogbo ìgbà ẹ kú gbà gbogbo. Thank you very much for your support. And my dear daughter, the politician, the esteemed politician from Oyo State, please appreciate her too. My beautiful and adorable and dependable auntie, Wabod, Professor, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ kú àdúró tí o láìkó. Ọba Lúfẹ̀ mo kí yín o, ẹ ṣé ẹ kú àdúró tí mo kí gbogbo yín àti gbogbo àwọn tó bá wa fọwọ́ kún ní tí a ṣe lẹ́nu. Gbogbo àwọn ọmọ onírìṣà. Ìmọ̀ bá jẹ́ ti pọ̀ tó ìyá máa pọ̀ sí ní lágbára náà. Ní pẹ̀dín a máa gbèlé ní àdìpèlé orí fún gbogbo wa. Tó bá fi dáadáa mi, ó wù mí kí gbogbo yín kí máa fà yín lọ́wọ́ sókè kí a máa lo àdìmúlà. Kẹ́ dìmú báyìí kẹ́ là. Lágbára Ọlọ́run kó dẹ̀ máa kan gbogbo yín.
ẹ jẹ́ kí inú yín mọ́ o ó ṣe pàtàkì ẹni tí inú ẹ̀ bá mọ́ ó máa rí tiẹ̀ ṣe lórí ìtẹ́ yìí o ẹni èmi náà rí tèmi ṣe o ìtẹ́ ẹ̀ máa gbé ọ̀gá ni èmi á rí tèmi ṣe o gbogbo yín ni mò ń rí o ẹ máa rò pé mi ò rí yín màá kọ́ máa wò ojú tó lé ojú tó kó gbogbo ojú tẹ wọ́n ní tí dọ̀rọ̀dọ̀rọ̀ bá balẹ̀ ojú àtáyá tọrùn tó glógì ní bá gorí òrùlé báyìí ojú àtólé àtókò àgbójúdìran báyìí ó ní tẹ́yẹ ẹ̀karò. nínú àfi báyìí kò sí tí máa yí báyìí gbogbo yìí ni mò ń rí àtẹ̀yìn àtiwájú àtẹ̀gbẹ́ oríṣiríṣi àrà tí gbogbo yín dá ni mo máa ń rí ṣùgbọ́n àgbà ò kì í yá inú ojú làgbà máa ń yá ọ̀pọ̀lọpọ̀ ọgbà máa gé fìlà máa wò bẹ̀ wọ́n máa wàrà tẹ̀ ń dá ẹ̀kọ́ àrà dídá o èmi náà ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín lọ́dọọdún kébì náà máa dára fún yín lágbára Ọlọ́run lọ́dọọdún bá èmi náà máa rárá náà dá o. ọdún yìí yàtọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ṣe wàhálà mo ṣe ìsásókè ìsásódò púpọ̀ lọ́dún yìí but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èsì ayọ̀ ti ń jáde mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ once again our father the president of our dear country and the wife who is the mother of the nation, and I'm very privileged and opportune that she is my mother. I am always very proud to call her my mother. If I got a road, the construction has started. Thanks to them who started from Malaysia, but now from Ife now it has started. Ẹ jọ̀ọ́ bá mi pàtẹ́wọ́ fún àwọn olórí wa. Tá a bá ti yanjú ọ̀nà yẹn tán, Ife ti dọ̀tún o. Gbogbo àgbálá ayé ni màmá wa wò wá ń fẹ́. Nígbà kùtùkùtù wúrọ̀ ọ̀pọ̀lọpọ̀ àníkélódé tí mo ṣe ń sá káàkiri látọjọ́ àbọ̀ ẹ̀rí àti rí èrè ẹ̀. On a final note, I want to thank all of you. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú Ọọ̀ni. Ẹ gbọ́ mi dáadáa o, ẹ gbọ́ mi dáadáa o. Ẹ ṣé gan ni lóore. Torí pé tí ò bá sẹ́yìn kò lè ṣe mí títí dórí ẹ tó ń bá mi fọṣọ láàfin iyì àtẹ̀yẹ ló máa bá títí dórí ẹ tó ń bá mi ṣe bàtà láàfin torí so bàtà lèmi náà so bàtà ní mi ò mọ̀ ṣe èmi ni mò ń so bàtà ara mi màá ní ṣe báyìí. Títí dórí Asíndẹ̀mádé tó jẹ́ pé àjogúnbá àtọlẹ̀bọ́lẹ̀ ni lórí ìtẹ́ yìí nígbà tí ìyá mi ń bọ̀ ó ṣiṣẹ́ báyìí ẹ̀mí ẹ̀ fẹ́ gbé mọ́ wọ́n tún bá mi rọ́ mi lé lórí ó tún ṣiṣẹ́ Asíndẹ̀mádé Matthew Asíndẹ̀mádé ẹ bá mi pàtẹ́wọ́ fún Asíndẹ̀mádé jẹ́ 500,000 ẹ bá mi pàtẹ́wọ́ fún àti àpò ráìsì méjì ẹ lọ gbé fún èmi fúnra mi gangan mo fẹ́ sọfù ó ṣiṣẹ́ dáadáa ìran balùfọ̀ ní láti Ẹ̀fọ̀n Alàyè àwọn ní Oòduà ìran yìí ó ti àtàfin náà ti wà ó láti
àtọlẹ̀ bọ́lẹ̀ bó náà ṣe wà ẹ́ àtúntọmọ sí ọ̀nà bàbá tó bí bàbá ẹ̀ bàbá ẹ̀ bó ṣe lọ nìyẹn láti ayé ọba lùfọ̀n lórí ìtẹ́ tó lọ tẹ fún alààyè dó àwọn náà máa ń wọlé náà máa ń jáde àwọn náà máa ń bẹ̀lẹ́ wò lódò àrè ṣùgbọ́n ẹ jẹ́ ká fi ẹsẹ̀. wọ́n wà láwọn tó ń ṣe irúfẹ́ ibi ni gbogbo adé ti lọ pátápátá ẹ tó bá sọ pé nǹkan mi ó kàn ń ṣèké ni ó ń sọ̀tún tó bá mọ̀ bẹ́ẹ̀ báyìí tó bá jù sókè láì wọ́n lọ gba ìpẹlẹbẹ ló fún alẹ́lẹ̀ àtàdé òyìnbó ibi ló ti lọ pátápátá adé tó lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ló wà wájú àrè o ìlà oòrùn ayé ó wà wájú àrè ìwọ̀ oòrùn ayé ó wà wájú àrè àríwá ayé ó wà wájú àrè gúúsù ayé ó wà wájú àrè orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àárín gbùngbùn ayé la wà yìí. Oòduà dẹ̀ lọ sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé láti lọ kọ́ ọmọ ṣe ń di adé ó dẹ̀ padà sójú Ifẹ̀ ṣùgbọ́n èmi ò ṣọjọ́ ọ̀tọ̀ ọjọ́ pẹ́ ni. mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ Matthew ọmọ mi dáadáa ni yá wá gbà ẹ bá mi pàtẹ́wọ́ fún ìyá Moshood ló máa ṣètò Matthew yá lọ gbé ìrẹsì ẹ bá mi pàtẹ́wọ́ fún dáadáa. ọmọ mi tí mo fẹ́ kẹ́ bá mi pàtẹ́wọ́ fún dáadáa torí Ọlọ́run Olódùmarè ó jẹ́ kí n tọ́ sọ́nà iṣẹ́ yẹn ó dẹ̀ yé ọmọ mi dáadáa ní ọgbà yìí náà ni ó dẹ̀ súnmọ́ mi ni má ti ṣàlàyé pé nǹkan báyìí mo fẹ́ ó dẹ̀ máa yé ẹ bá mi pàtẹ́wọ́ fún Awẹ́ fún ọmọ mi dáadáa ni. ẹ bá mi pàtẹ́wọ́ fún ó dà pé òun ló jẹ ẹ̀bùn lọ ọdún tó lọ ó jẹ ọkọ̀ ẹ bá mi pàtẹ́wọ́ fún ní tó jẹ ẹ̀jẹ̀ ìjẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ò tẹ̀ lé sọ síta ṣùgbọ́n ní ètò ìjẹ́ lálẹ́ òun tún jẹ 750,000 àti àpò ráìsì méjì. Congratulations ọmọ mi dáadáa ni ẹ bá ń pàtẹ́wọ́ fún dáadáa báyìí ẹ ń ṣe báyìí ọ̀pọ̀lọpọ̀ yín tó ń ṣiṣẹ́ lọ́ọ̀kan ẹ rò pé mi ò mọ̀ yín mo mọ̀ yín. ọdún yìí àwọn mẹ́rin ló máa jẹ ọkọ̀ ẹ wo ẹ̀yìn mẹ́yẹn ta ló lè bá mi tọrọ sí wọn gbogbo àwọn ọkọ̀ yẹn nìyẹn o ẹ bá mi tọrọ sí i kọ́ rí dáadáa ta ló níná tó máa ṣá ló láti máa ṣètò fún lójoojúmọ́ wọ́n tún ti ṣáná sí ẹ má ti ṣáná sí ẹ ní sùúrù ẹ ṣe òkè ẹ kàn tán sílẹ̀ ní ó yá ẹ ṣe ẹ máa bọ̀. láti má gbà yín lákòókò ọdún yìí yàtọ̀ díẹ̀ mo fẹ́ ṣàlàyé nǹkan tó dé tó fi yàtọ̀. ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì
ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan balẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.